wo ṣùṣù kó dẹ̀ ó pa ọmọ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ó ti tọ́ náà nìyẹn just like that. Mr. Ade bí àṣírí nìyẹn wọ́n bá ní ìjà ọ̀ lè ṣe bá gbà fún wa ó fún wa ní ẹ̀pá láti ṣe làwọn ṣe ẹ̀bọ̀ tí mo fẹ́ kẹ́ mọ́kàn ní tí mo kàn fẹ́ kẹ́ tètè wú bẹ́ẹ̀ ṣe máa address nísìnyí ni bí ẹ ṣe máa settle àwọn bills wọn then bẹ́ẹ̀ ṣe máa ṣètò tí wọ́n máa gbé bọ́dì yín kúrò bí tí bẹ́ẹ̀ ṣe máa gbé lọ sí cemetery àti tẹ́ máa ṣe gbogbo nǹkan tó kù bí ẹ fẹ́ kẹ́ ṣe. ìgbà kékeré ìbáṣà àti yọjú sí ní ọ́fíìsì àwọn sọ́tẹ̀ ló ti. Darling, táwọn ti fi mí jẹ ìkejì mi máa ti kú táwọn ti fi mí jẹ. O ti tó just take it easy ẹkún kọ́ ló wà nílẹ̀ o ti tó. ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀rẹ́ ẹ̀ kí ni nature sickness nǹkan tó pa gangan ewu la wa ọkọ̀ ní fat ni ẹmọ second flat ni gbé ọkọ̀ gbẹ́yìn gan ni gbóla kò pẹ́ báyìí ìyàwó ẹ̀ bá pè mí mo ṣe náà ṣe lé pálọ̀ báyìí wọ́n ti yìnbọn fún táyọ̀ lókè òkè wọ́n yá kí la ni ṣẹ́rí nǹkan tí mi fẹ́ sọ níbi tí ọ̀rọ̀ wa dé dúró sí ó máa wù mí kẹ́ lọ rí dókítà kẹ́ lọ ṣàpèjì fún dókítà pé bá a ṣe máa palẹ̀ òkú yìí mọ́ ló kàn sí nítorí ẹni tó palẹ̀ òkú mọ́ ló ṣoore fún ẹ ṣe gbọ́ ká wá dúndún ká máa ṣe gbòòtà ń ṣe kó tún máa bá ìkejì ẹ̀ lọ́kàn jẹ ẹ ti rẹ sáà mi ẹ gbìyànjú kẹrí dókítà kí ẹ béèrè pé kí ni àwọn àlejò ìta wà ṣe àwọn kò fi gbé òkú ìkúrò mi owó wa òkè ẹ rí dókítà ṣe wọ́n ju ẹ máa wá máa ń sáyé bí ṣe rí dókítà. ẹ̀ẹ́dọ́ lé ní sí bí o ṣe sọ pé o jẹ́ mo sọ pé mi ò ṣe bá lé ṣọ́tà kọ́lẹ́jà kàrẹ́ rẹ̀ fún àwọn méjèèjì sí i tó òfin ìyàwó mi ní fọkànbalẹ̀ rẹ̀ fún mi ẹ̀mí ló lọ́wọ́ mi kó tó pa ẹ̀mí mi tó pa ẹ̀mí tó pa fún ara rẹ̀ but wọ́n bọ̀ níwà dáadáa nígbà tó yọ láyé lọ níwà dáadáa àkókò tó ń ju. Don't show everybody.
kò sí kankan bẹ́ẹ̀ èmi kì yóò kú bí kò ṣe yíyẹ kẹ́hìndé wọ́n ti gbàgbé ó ní kọ́ lọ. níta ló ṣe bẹ́ẹ̀ gbígbé níbẹ̀ nígbà òjò mi ní fi ẹsìn kẹ́hìndé I love you so much. I not nígbà tó jẹ́ wípé tèmi ló bá fásitì ó lè bá ọgbẹ́ ọkùnrin àtúnṣepọ̀ mi ò sì ní ìwà lẹ́yìn àtúnyẹ o àbá ní èdè àyèdè why not àṣẹ ti. ọwọ́ ṣe lè kún fún mi tíjà bá tẹ̀wá láàrin wa ẹnikẹ́ni kò ní ẹni àjọṣepọ̀ tó bá bẹ́ẹ̀ ní àjọṣepọ̀ láì ló ń fọwọ́ sí ajásíkú fún mi yóò sì máa jásíkú fún mi ṣòro ṣe fún mi. nígbà tó o ti fura fún mi lórí tí mi ò ní sọ tó lè lè tẹ̀lé ní bàbá fásitì fún òun sẹ́yìn ìwé ọkọ̀ fún èkó yẹ kò bá ìlú bí dáwọ́ dà wá àbíbí ìsinmi tó sì bẹ́ẹ̀ ni mo ṣe àṣẹ ẹ̀sìn. àbò dàbí wọn ni àbò ti gbàgbé mi ni lábà tó mú fọ́tò wá fún mi tó ti gbàgbé ni kò gbọdọ̀ gbàgbé rárá bẹ́ẹ̀ stọ́bọ̀. ìfẹ́ òsì ní sáwọn àlè kó ọ̀rọ̀ náà ń padà náà ìrọ̀ iṣẹ́ tó bá jẹ́ wa kó fún un. nígbà wọ́n kí lẹ́sùn ojú ìjà ìlú ìfúnfún àti ojú máa ní owó pọ̀ orí ìfúnfún àti owó ọ̀pá. ẹgbẹ́ mi owó mo ṣe ń tún ẹni ẹ̀kọ́ tí ṣe fi gan ó wà wá kí ó ṣe ni ó sì ṣe fún mi nìyẹn àbó òní mo ti fi méjì mi. wàá máa ń gbowó àbẹ́tẹ̀ kó kẹ̀lẹ́ ká parí pé àwọn òṣèlú wà lè mú mọ́. ẹ jọ mo ń béèrè ibi tí wọn pè ní àbẹ̀tẹ̀. láti mi. ok ẹ ṣe ẹ jọ yẹn kọ́ ni mo ń béèrè John Richard John Richard. ẹni tó jẹ́ bẹ́ẹ̀ ni ìjọba láti mi. àwọn ènìyàn jẹ́ bẹ́ẹ̀. nísùúrù John nísùúrù John nísùúrù John ṣé kò sí. èmi gbọ́dọ̀ ni mo ń jẹ́ Don Richard. ẹ̀yin ni Don Richard. ó pè jọ èèyàn kan lójú ìbí báyìí fún mi wọ́n ní sí bá débi báyìí pé gbogbo nǹkan tí ó dàbí problems yẹn kó máa lọlẹ̀ pátápátá ṣé rí èèyàn kan ní sà ẹ wo ó di okùn ẹ̀mí mi mú báyìí ni ó dàbí pé kò tiẹ̀ fẹ́ kí n gbà nílé ayé yìí kò fẹ́ ìdùnnú mi látara ọ̀dà lẹ̀ in fact ṣe ó dàbí pé mo ṣe ń bí gan ó dàbí pé ó ní wàhálà pẹ̀lú ẹ̀ ṣe so èmi náà wá fẹ́ kí ló èèyàn bẹ àbí kí lè sọ ṣé tí èèyàn kan bá wà tí ó fẹ́ kí èèyàn gbélé ayé tó fẹ́ di okùn ẹ̀mí èèyàn mọ́jọ kí lèèyàn máa ṣe fún. ẹ̀jọ̀ ń tọrọ ṣègbélékè ògo tèmi. so ẹ wo mo ti mú picture wa àti address ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá mi ṣe ẹjọ ẹ bá mi ṣe ẹ má wùdí mi gẹ́gẹ́ bí apààyàn ẹ ṣe bá mi yanjú ẹ kó kúrò nílẹ̀ pátápátá so that èmi náà àti ẹ̀dẹ̀gbélé ayé ìrọ̀rùn ẹ jọ. ẹ̀gbọ́n ẹ ti máa rọ́ọ̀dì àwọn kọ̀ọ̀kan báyẹn tẹ́lẹ̀ ẹ ti mọ̀ ọ́ pa mí kọ̀ báyẹn. ojú kì í ṣe bí ẹ mọ nǹkan tí mò ń gbójú lọ́wọ́ mọ nǹkan tí mò ń gbójú ọmọ òkú kékeré nìkan tí mo fẹ́ ṣe kékeré nìkan tí mo fẹ́ ṣe.